ìyá Khalid ọlọ́jọ́ ìbí la fẹ́ lọ kí ìlú Ìkìrun yá let's go there. ọlọ́jọ́ ìbí ọjọ́ òní ó ṣàlàwákì o ìgbà ọdún tó bá lọ́dún kan ló máa jẹ́. bẹ́ẹ̀ni congratulations to the celebrant Mrs. Mutia Tọmọwùmí ọmọ àríyọ̀ ìyàwó Adéfàjọ nílùú ọdẹ òmu gbogbo ayé ló ń kí yín o lónìí ọjọ́ ìbí yín tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tí a wà yìí 25th May happy birthday to you owó mama Khalid mama Adnan mama Teslim òyìnbó ní chemist ní ọjà alẹ́ nílùú ọdẹ òmu ẹ kú ewu ọjọ́ ìbí ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹ ẹ ó dàgbà ẹ ó dògbò ẹ ó pẹ́ láyé kánrin kéṣe lọ́lá láwùrábí àmín ya Allah ọlọ́jọ́ ìbí o mo ṣe tán mo fẹ́ kì í délédélé ẹ̀yin lọ́mọ Olúpo àlá ìlú mo lé tété mo mú jọba mo fàlàlàjọ yìí mọ̀ jẹ ẹni ó solúpo pẹ̀lẹ́ alówó èèyàn tó solúpo pẹ̀lẹ́ abímọ ẹni tó solúpo pẹ̀lẹ́ aṣòwò àjèrè èmi solúpo pẹ̀lẹ́ mo lówó mo bímọ mo ṣòwò mo jèrè kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yàgùn délé ra ràkúnmí lọ yàgùn dájàsẹ́ ẹṣọ yàdolú lọ yàgùn délé po ńlẹ̀ fi jọ́mọ Olúpo gbà ń tẹ́tẹ́ ìwọ tún ní Ìkìrun àgùnbẹ́ onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ẹlẹ́ni ẹwẹlẹ ọmọ onílẹ̀ akọ̀lá ọmọ onígbó atare ẹrú bàbá yín kì í dèrè ìwọ̀fà bàbá yín ọ̀gbọ́dọ̀ dòtò ń pòrò Ìkìrun àgùnbẹ́ ló lóun ọgbọ̀fà lórí ọmọ bísú jẹná tán máa ró mú bọnu ó tún yá nílé ọkọ rẹ̀ nílé Adéfàjọ nílùú ọdẹ òmu ọmọ gbàgùrà kárelé ọmọ ẹkùn tó fi ń torítorí gbàgùrà kárelé ọmọ ẹkùn tó fi ń tìrùtìrù ọmọ ejídàrọ̀ tí para alé òjò dàrọ̀ àpèrò ọ̀nà ọmọ ejike yìí tó jídàrọ̀ tí pèrò oko àṣèyí sàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí ìgbà ọdún ọdún kan ni olówó orí rẹ̀ Mr. Adéfàjọ Máyọ̀wá Adékúnlé Àjàmú baba Khalid ló ń kí yín o.